Ísírẹ́lì Olúwa gbọpẹ́, ẹni mọ̀ Ísírẹ́lì Olúwa gbà yín. Wọ́n la gbé ojú wa sókè, wọ́n la gbójú wa sókè sí bàbá náwó agbára ńlá láàárọ̀ ìjáre ọ níwọ̀ ìṣẹ́gun rẹ gbójáde bàbá àwọn èèyàn ológo láì lórúkọ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa, àmín. Ọmọlọ́run jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù fún oore ọ̀fẹ́ ńlá. Ẹ ká gbé Jésù ga fún oore ọ̀fẹ́ rẹ̀ nú ayé wa yìí. Ẹ ká yìn fún ògo àti ẹwà rẹ̀ sẹ́ Olúwa ṣeun. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run àtàánú rẹ̀ ní ọ̀nà wa gbogbo. Pẹ̀lú máa Ísírẹ́lì ò ṣe o, wọ́n tó pọ̀ nípa àtàgbára ò ṣe, wọ́n tó ní agbára lọ́wọ́ mà ṣe. A yìn ọ́ lógo fún oore ọ̀fẹ́ ńlá. Ẹ ká bẹ̀rẹ̀ dúpẹ́ fún agbára Ọlọ́run nínú ayé wa. Ọlọ́run mà ṣe wọn pé Jésù ṣe, olóore ọ̀fẹ́ ńlá ò ṣe o, wọ́n Jésù aláàánú mi ò ṣe. I'm here to thank you, God. Mo wá yìn ọ́ lógo ni bàbá. I'm here to worship you, God. Mo wá gbé ọ̀gá ni. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá tá a rí gbà. Ó wá gbá Ọlọ́run nínú ayé wa. Ẹ ká dúpẹ́ fún ògo rẹ̀ àti ẹwà rẹ̀. Ọba tó jẹ́ agbára fún wa. Ọba tó jẹ́ ìsádi ńlá. Let's lift our voice and just thank him. Ẹ ká gbé ohùn asókè sí Ọlọ́run yìí pé Jésù ṣe o. Ìwọ ìmọ́lẹ̀ ayé. Ìwọ ìmọ́lẹ̀ ayé Jésù ṣe o. Ìwọ tó pọ̀ nípa ti agbára. Ẹni máa Ísírẹ́lì mà ṣe o. We are here to thank you, God. Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ ni o. We are here to worship you, God. We are here to exalt you, God. Àwa gbé ohùn asókè sí ìwọ Ọlọ́run ni. For all that you have done for us. Fún eléyìí tó ṣe fún wa. And for all that you will do again. Fún eléyìí tó tún ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Bọ́ Ọlọ́run mà ṣeun o. God, Jehovah, God, we thank you. Jehovah, God, we worship you. Jehovah, God, we exalt you. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá. Oore ọ̀fẹ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà. We thank you, God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank him, exalt him, magnify him. Ẹ ká dúpẹ́ oore Ọlọ́run yìí. Oore Ọlọ́run tó pọ̀ lórí ayé wa. The grace of God. The grace of God in our life. Ẹ ká dúpẹ́ oore Ọlọ́run lórí ayé wa sẹ́. Pé Jésù ṣe. We thank you. We exalt you. We magnify you. We honor you. We worship your name. A yìn ọ́ fún oore ọ̀fẹ́. A yìn ọ́ fún àánú ńlá. A sì yìn ọ́ fún agbára rẹ̀. Let's exalt him. Let's magnify him. Ẹ ká dúpẹ́ oore Ọlọ́run nínú ayé wa. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá tá a gbàṣẹ́. Pé Jésù ṣe. Ọlọ́run ìmọ́lẹ̀ ó mà ṣe wọn. Ọlọ́run tó pọ̀ nípa tagbára ó ṣe. Ọba tó pọ̀ nípa tagbára yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Thank him for that love of God. Dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ilé rẹ, lórí ayé ọmọ rẹ, lórí ọ̀nà rẹ gbogbo. Olúwa ṣeun. Olúwa ṣeun. Dúpẹ́ oore ọ̀fẹ́ yìí. Dúpẹ́ àánú Ọlọ́run yìí. Ọlọ́run Ísírẹ́lì ò ṣe o. Ọba tó pọ̀ nípa tagbára. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Jésù ó mà ṣe o. Ẹni máa Ísírẹ́lì ò ṣe o. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Olùgbàlà ó ṣe. 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 Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Thank him for the love of God. Ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ tá a rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ ká dúpẹ́ fún agbára ńlá tó fi kàn wá. We thank you, God. A dúpẹ́ oore rẹ bàbá. A dúpẹ́ ọ̀rọ̀ rẹ. A dúpẹ́ àánú rẹ. A dúpẹ́ oore ọ̀fẹ́ rẹ. Jésù ṣe. Ọlọ́run Ísírẹ́lì ó mà ṣe o. Ọlọ́run Ísírẹ́lì ó mà ṣe o. Ọba tó pọ̀ nípa tagbára. Ọlọ́run Ísírẹ́lì ó ṣe. Ọba tó pọ̀ nípa tagbára. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ó ṣe bàbá. Ó ṣe ẹ̀mí mímọ́. Ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó. Ó ṣe alágbára ní Síónì. Ó ṣe Ọlọ́run ìgbàlà ńlá. Thank you, Father. Thank you, Jesus. Thank Holy Spirit of God.
ìwọ la gbéga, ìwọ la yìn lógo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, 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 dúpẹ́ lọ́wọ́ Jésù, dúpẹ́ fún ẹ̀mí mímọ́, dúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ̀ nínú ayé rẹ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìjẹ́ yín tẹ́ wà lórí lórí YouTube, ìjẹ́ ẹ lè gbọ́ mi. Àwọn tó wà lórí YouTube, if you are on YouTube and you can you able to hear me, or you can you able to, okay, I think I can see it now. Ẹ ká tún dúpẹ́ fún orí ọ̀fẹ́ Ọlọ́run yìí nínú ayé wa. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé wa, ní ọ̀nà wa gbogbo, pé Jésù ṣe o. Ẹ ká dúpẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run pé o ṣe bàbá, ẹni máa ń sọ ló ṣe. Dúpẹ́ orí ọ̀fẹ́ rẹ̀, dúpẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run yìí. Jésù ṣe o. Lord, we thank you. Aládé wúrà mo yìn ọ́, ọba ńlá mo gbé ọ ga, ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun bàbá, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Let's thank him, let's honor him, let's give that praise to him, let's show that love to God. Gbẹ́ fún orí ọ̀fẹ́ tó fún ọ, orí ọ̀fẹ́ ìwà láàyè. Lord, we thank you. Lord, we honor you. Lord, we worship you. Lord, we give thanks to you. We thank you, Lord. A gbé ọ̀gá bàbá, a yìn lógo, a yìn fún orí ọ̀fẹ́ rẹ̀. Jésù ṣe, Jésù ṣe, Jésù ṣe. Ẹni máa ń sọ ẹ́ ló ṣe. Olùgbàlà ó máa ṣe. Olùgbàlà ó ṣe. Olùgbàlà ó ṣe. Ẹ ká dúpẹ́ fún ohun tó ń ṣe. Ẹ ká dúpẹ́ fún ohun tí Ọlọ́run yóò ń ṣe nínú ayé rẹ lónìí o. Let's thank him for what God is doing in your life. Ẹ ká fi ọpẹ́ ńlá fún. Ìyìn yẹ ọ́ bàbá. Ìyìn yẹ ọ́. Dúpẹ́ o, dúpẹ́, dúpẹ́, dúpẹ́ o. Dúpẹ́ oore ńlá. Jésù ṣe o. 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 Ọba tó pọ̀ nígbà tágbára ṣe o. Ẹlẹ́rù níyìn. Ògo yẹ ọ́. Ẹlẹ́rù níyìn. Bàbá mọ̀pẹ́ wá o lórí ilé. O ṣé o bàbá. O màmá. Ṣé o ẹlẹ́rù ní ẹrù ní. Óyá óyá o. Ẹlẹ́rù ní bàbá mi. Ẹlẹ́rù ní àdúpẹ́sẹ́. Óyá o. Ó ṣe. Alágbára tó pọ̀ ní pátágbára o. Ẹrù mi, mo mọ́pẹ́ wá níṣẹ́ o, bàbá mi o. Ó ṣe lórí ilé o. Ṣé o bàbá? Ó màmá.
kábíyèsí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pẹ̀ ní pàtàkì. Jésù ṣe o, ọpẹ́ mi tọ́ sí ọ, ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́ sí ọ, ọpẹ́ mi tọ́ sí ọ, ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́ sí ọ, ọpẹ́ wa tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́ sí ọ. Óyá óyá ọpẹ́ mi tọ́ sí ọ. Lórí ọmọ ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́ sí ọ. Lórí iṣẹ́ òkú, ìwọ ló ń ṣe lórí ọ̀nà gbogbo. Ìwọ la dúró jẹni láyé. Ìwọ ló lóore ọ̀fẹ́ ńlá Ọlọ́run wa. Ìgbàlà ńlá o, Jésù ṣe ọpẹ́ mi tọ́ sí ọ, ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́. Óyá óyá ọpẹ́ mi gbogbo ọjọ́ jù, ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́ sí ọ. Orin ńlá tó ṣe Olódùmarè, ó tọ́jú ọ bàbá fún ìpamọ́. Ó tọ́jú ọ̀sẹ́ fún ààbò lójoojúmọ́. Ó tọ́jú ọ̀sẹ́ fún ìṣẹ́gun tó fún ayé wa o. Ó tọ́jú ọ̀sẹ́ ọpẹ́ mi tọ́ sí ọ, ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́ sí ọ. Óyá óyá ọpẹ́ mi tọ́ sí ọ. Óyá óyá. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́ sí ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Ọba tí ò lójú tí ayé rẹ̀ ni mò ń sọ. Ọba tí ò jẹ́ káyé yọ ayé rẹ̀ ni mò ń wí. Ọba tí ò jẹ́ kí ẹ̀ka ayé kó mú ọ láyé. Ọba tí ò jẹ́ káyé yọ ọ́. Ọba tí ò jẹ́ kó mú ayé borí ayé rẹ̀ ni mò ń sọ. Ọ̀tá lè pa ayé rẹ̀ lọ́lọ́run ò jẹ́. Ibi tó dé lónìí Ọlọ́run àtà òfin kò dé bẹ́ẹ̀. Agbára àjíǹde ló gbé ọ dé bẹ̀sẹ̀. Ọpẹ́ mi tọ́ sí ọ, ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́. Kábíyèsí ọpẹ́ mi tọ́ sí ọ. Ṣé bàbá ọpẹ́ mi tọ́ sí ọ. Jésù gbọ́ ọpẹ́ mi, ọpẹ́ mi tọ́ sí ọ. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Lórí yìí o, irú Ọlọ́run yìí o. Lórí yìí o, olóore àgbàyanu. Lórí yìí o, irú Ọlọ́run yìí o. Lórí yìí o, olóore àgbàyanu. Tó ṣohun tí mo fẹ́ nígbà tí mo béèrè. Lórí yìí o, olóore àgbàyanu. Óyá 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 lórí yìí o, irú Ọlọ́run yìí o. Tó fẹ́ wá lórí yìí o, olóore kábíyèsí o ṣe bàbá mi. Lórí yìí o, irú Ọlọ́run yìí o. Lórí yìí o, olóore ló ṣe sẹ́ lójú ohun tí mo fẹ́ nígbà tí mo béèrè. Óyá 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 lórí yìí o, olóore àgbàyanu. Ọba tó fẹ́ wá sẹ́. Ìfẹ́ rẹ̀ pọ̀ lórí ayé wa ni mò ń sọ. Ọba tó lójú tí ayé wa ní sẹ́. Ọba
tó bá wa bẹ̀rù ayé wa olùṣẹ́gun olùgbàlà ayé wa ní sá. Óyá 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 lórí o ìlú aláwọ̀ yìí o kábíyèsí ìlú èyí o olóore dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Jésù mo yọ̀ ọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Jésù ṣé o. Dúpẹ́ 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 kó gbogbo èmi dójú bẹ́ẹ̀ lọ. Ìwọ ló ṣe. Jésù ṣé o. Àlò dàbí Ọlọ́run mi. Ta ló dàbí? Ta ló dàbí Ọlọ́run wa? Ta ló dàbí Ọlọ́run gbogbo àgbáyé tó ṣèlérí tó múná rí iṣẹ́? Ta ló dàbí? Ta ló dàbí
ta ló dàbí Ọlọ́run wa o. Ta ló dàbí Ọlọ́run gbogbo ayé tó ṣèlérí tó múlẹ̀. Kábíyèsí alágbára gíga o. Ta ló dàbí Ọlọ́run mi, Jésù. Ta ló dàbí Ọlọ́run mi. Ta ló dàbí Ọlọ́run gbogbo ayé tó ṣèlérí tó múlẹ̀ iṣẹ́. Ó ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ, ẹ̀yin ni bàbá. Ìwọ ni bàbá, ẹ̀yin ni bàbá. Ó yàyà báyìí. Alágbára gíga o. Kábíyèsí ńlá tó tó bá. Kábíyèsí yẹ̀kẹ̀tẹ̀ yàmà kúrì bìbìsẹ̀. Kábíyèsí o. Kábíyèsí alágbára gíga. Alágbára gíga o. Kábíyèsí. Ẹ̀yin ni bàbá o. Ẹ̀yin ni bàbá o. Ẹ̀yin ni bàbá o. Ẹ̀yin ni bàbá o. Bàbá ó tó bàbá. Ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣe fún ọ, ọba tó ṣe àánú ayé rẹ̀. Let's thank him. Let's give that honor to the Almighty. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́ba tó ṣe inú ọ̀nà rẹ gbogbo. Ọba tó ṣe inú ayé rẹ, ọba tó ṣe inú ayé ọmọ rẹ. Ó ní bàbá, èyí tó ju bàbá lọ. Let's thank him for the love of God. Let's thank him for that grace of God in our life. Let's exalt him for his mercy and his kindness. Ẹ ká dúpẹ́ orí Ọlọ́run fún àánú Ọlọ́run ní ọ̀nà wa gbogbo. That Jehovah God, I'm here to lift my voice before you. Mo wá gbé ohùn mi sókè sí ọ ní fún oore ńlá ètò ìṣẹ́nu ayé mi. Mo ní ọpẹ́ lèèyàn fi ń lọ síwájú Ọlọ́run, kò ń ṣe àròyé, kò ń ṣe ohun tó ò níyẹn. Ọpẹ́ lèèyàn máa fi ń lọ síwájú Ọlọ́run. We give thanks to him first to enter the gate of him. He told you what to do. Enter the gate with thanksgiving. No matter what you are passing through, no matter what is going on in your life, you still have a cause to thank him. Ìwà láàyè yẹn gan tó pé you are alive. Because ẹni tó wà láàyè ní ayé ẹ̀ lè yí padà. It's only the one that is alive that life can be transformed. Ẹni tó wà láàyè ló lè rí ògo lò. Ẹni tó wà láàyè ìrètí òpin, ọba tí ò jẹ́ kó gba àyè lọ́wọ́ rẹ, kó gba ẹ̀mí sí, kó gba the life, the enemy should rob you of the life of God in you. Ọba tí ò jẹ́ kí Sátánì jà ọ́ lólè, ìwà láàyè. And so, there is hope for your life. There is hope for your dreams. There is hope for your children. Because you are alive. Thank him for that life. I thank you for that grace for me to be alive. Ọlọ́run ò ṣeun, adúpẹ́. We thank you, God. We exalt you, God. We magnify you, God. Adúpẹ́ oore ńlá. We thank you, we worship you. Àyàn fún oore ńlá tó ń ṣe. We lift our voice before you. Àyàn fún àánú. We thank you for the grace. Àyàn fún ìbùkún. We thank you for your love. Àyàn fún oore ọ̀fẹ́. We thank you for everything. Ẹ ká dúpẹ́ fún oore tọ́lọ́run ṣe nínú ayé wa. Ọba tí òjòjú ó tì ọ́, ọba tí òjò kò dẹni àgbègbè. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa ṣeun. We thank you for your grace, O God. A dúpẹ́ fún oore ọ̀fẹ́. We worship you. We exalt you. We magnify you. We worship you.
Anyo for your fella. We thank you for everything. Jehovah God, we thank you. Iwola gbega lónìí, iwola yin logo. Jesus show. Ẹlẹ́rù we thank, just give thy thanks to him. Bless the name of the Lord. Eka gbe orúkọ Olúwa ga. Thank him for all that he's doing. Dúpẹ́ fún ohun tó ń ṣe nínú ayé. Thank him for all that he's going to do again. Dúpẹ́ fún ohun tí ó tún ṣe ní ọ̀nà rẹ̀ gbogbo. Lord, we thank you, Lord. Ọlọ́run a yìn ọ́. Lord, we worship, O God. Ọlọ́run a gbé ọ ga. Lord, we bless your name. A yìn ọ́ for your faith. Thank you, Father. Thank you, Jesus, for the love of you, O God. Fún ìfẹ́ rẹ nú ayé wa. For the love of your God. Fún ìfẹ́ rẹ nú ọ̀nà wa. For the love of your God in our life. For the love of your God in our home. For the love of your God. Thank him. Give that praise to him. Give that honor to him. Give that glory to him. Thank you, Holy Spirit. In Jesus' name, our Lord, we pray. Let's begin to ask him to forgive every sin. We are all sin and fall short of God's standard. Only gbogbo èèyàn láti ṣe as the kùnà ògo Ọlọ́run. There is a standard of God. There is a standard of God. Ọlọ́run ní standard it here, which there's every one of us will fall short of it. Moses fall short of the standard of God. Moses, he fell short out of God's standard. Abraham, look at it. Go and look at the Hebrews, and the Bible talks about the people of faith. Everyone from God's standard, no one can able to meet that standard. Could see any now, except one person that's able to do to meet God's standard. Only Omalade you are. Only Omalade you are. Only he can't find anything from him. Satani, Owasodo Jesu, not a single thing. Not a single thing. Omalade you wasodo mi o. So it's only one that can make the God standard upon the grace and his mercy. La wa fi yan lónìí. So en tó bá gbàgbọ́ orí ọ̀fẹ́ yẹn pé òun meet God standard yẹn. La wa orí ọ̀fẹ́ yẹn la máa rí gbà. The righteousness of Jesus Christ covers us because òun nìkan is able to stand, able to hold on without sin, without no sin. So the righteousness of Jesus Christ was input to me. Òdodo Jésù la wá fún èmi. Òdodo Jésù fún àwọn tó bá gbàgbọ́ òun la máa fún mi láti lè dúró síwájú Ọlọ́run ní ìkẹyìn. Because kò ní rí èmi mọ́, Jésù ló máa rí. Kò ní rí iṣẹ́ tèmi mọ́, iṣẹ́ Jésù ni ó rí inú ayé mi. Tó bá rí ti tèmi, there's no way. Fire ni. Tó bá rí ti tèmi, mi ì lè wọ ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n tó bá rí ti Jésù nínú ayé mi, ó ní orí ọ̀fẹ́ dájú. Gbogbo èèyàn láti ṣe, wọ́n sì ti kú nínú ògo Ọlọ́run. Ask the Lord, and Lord Jehovah God, cover me with your righteousness. Olúwa fi òdodo rẹ wọ̀ mí lónìí. Olúwa fi òdodo rẹ wọ̀ ayé mi. Can you lift your voice and begin to pray? Orúkọ Jésù, Olúwa fi òdodo tiẹ̀ fi wọ̀ mí in the name of Jesus. Jẹ́ kí ẹ̀mí rẹ wọnú mi lọ. Let your spirit come upon my heart. Let your spirit fill my heart. Òdodo rẹ indoya makushekelia. Dori mekusheko blada. Bokoli meko peru sheketelebo. Bako prando sutotole. Repetoli mesentoli mesentelebo. Dinkanda la makushata. Òdodo Ọlọ́run wọnú ayé mi. Let the life of God enter into me. In the name of Jesus. Jẹ́ kí òdodo rẹ wọnú mi láti sin lọ. Let your righteousness fill my heart. Kí ẹ̀mí rẹ kó wọnú mi. Somebody pray that the Spirit of God to fill your heart. Kí ẹ̀mí Ọlọ́run kó wọnú ayé. Olúwa tú mi ṣe lónìí. Dáná ẹ̀mí rẹ sínú mi. Let your fire in the mando yabasha begin to burn in me. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ayé mi kó kún fún ọ̀rọ̀ rẹ. Yeyama kó pasuto kó pọ́lábà. Ropotoleme kó prondaya. Ask the Lord that the Spirit of you to fill my heart,
kí ẹ̀mí rẹ kó wọnú mi lọ. Let your spirit enter into my heart. Ẹ̀mí Ọlọ́run wọnú ayé mi. Somebody pray. Ẹ̀mí Ọlọ́run, in Jesus' name we pray. So he knew you. Ó mọ̀ pé you can't do it. Ó pé olùgbé kí agbára ẹ̀mí mọ́ kó wá ràn ọ́ lọ́wọ́. Ẹ̀mí mọ́ yóò fi ohun gbogbo yí ọ. He will direct your path. He will lead you. Ẹ̀mí mọ́ yóò darí wa. Hallelujah. Once you accept Jesus Christ as your personal savior, ẹ̀mí mọ́ yóò wọnú ayé ẹ. Once you declare him to be the Lord of your life, the spirit of him is going to enter into you. Ẹ̀mí rẹ̀ á wọnú rẹ lọ. And that spirit is one that will begin to lead you and begin to help you. Ẹ̀mí yẹn lábẹ̀ sí darí ẹ. Because there's no way you can do the will of God on your own. Kò sí bó o ṣe lè ṣe ìfẹ́ Ọlọ́run fún ara rẹ. It's not possible. Kò ṣe ṣe. There's no way you can do it. You can be trying. You begin to see one down, up tomorrow, one down, up tomorrow, one down. That's what's going to happen. But when we allow the Spirit of God to take over our heart, we begin to walk in the righteousness of God. Begin to live the life that you want us to live. And we begin to walk the way that you want us to walk. And that is that spirit that you need. A man alone need to have for your life to have a breakthrough. Is the spirit that you need that will guide you, that will give you victory over enemy. Ẹ̀mí ló nílò láti fún ọ ní ìṣẹ́gun lórí ọ̀tá. Now begin to ask the Spirit of God. Ẹ̀mí máa wọnú mi lọ lónìí. Let the Spirit of God enter into me. Ẹ̀mí máa wọnú. You need it. And pastor, I only need the job. No, for you to get the job and for you to sustain that job, you need Holy Spirit in your life. O nílò ẹ̀mí máa nú ayé ẹni o. Ẹ pe orúkọ Jésù. Wẹ̀ mí mímá. Ó yá wọnú ayé mi lọ. Yàyà màkàtàyà. Wá wọnú ọkàn yìí. Ìkàtàyà màkóṣe. Ọkàn mi ṣípayá fún ọ. Ìkòtòlímẹ̀kọ́sọ̀tò. Mo ti ní pé mi lè ṣe. I've realized I can't do it. I've realized myself. Mi dòyà màkọ́ mo ti mẹ́ntí mo jẹ́. Mo ti mọ ipò tí mo wà. Mo wá nílò agbára rẹ̀. I need your spirit. Ó yẹ mi máa ràn mí lọ́wọ́. Ẹ pe orúkọ Jésù. Àyáì màkọ́lì mẹ́sàáyà. Ìwé mi Ọlọ́run wọnú ayé mi. Ní orúkọ somebody begin to pray. Let the Spirit of God enter into you. Ìwé mi máa wọnú ayé mi. Ìwé mi máa wọnú ọ̀nà mi. Let the Spirit of God to enter into your life. Ìwé mi máa wọnú alẹ́ mi wá. Ní orúkọ Jésù. Ìwé mi máa wọnú ọ̀nà mi. Somebody pray that the Spirit of the living God. Ìwé agbára mi mímọ́ yìí. The Spirit of Jehovah God. Ìwé agbára Ọlọ́run. The Spirit of Jehovah God. Ìwé agbára mi mímọ́. The Spirit of the Lord. Come into my heart. Wọnú ayé mi wá. Ìkàtó yabakata. Lekotolegbakoso, take absolute control. Ṣàkóso tó wẹ absolute control. Bẹ̀rẹ̀ sí darí mi. In Jesus' name we pray. Àwọn tá a fẹ́ ẹ̀ńtẹ́ ẹ̀mí Ọlọ́run darí. Òun ni àwọn ọmọ Ọlọ́run. Àwọn tí ẹ̀mí Ọlọ́run darí. Àwọn ni ọmọ Ọlọ́run. If you are led by the Spirit of God, you are a child of God. Òun ni ó ṣàmànà ayé ẹni. Kí ló mọ̀? You don't know anything. Even though you don't know ilẹ̀ tó máa ṣú yìí, o mọ̀. Forget about tomorrow. Tonight, I'm just talking about tonight. In about 2 hours' time, you don't know what is going to happen. In about 2 hours' time, man, ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀. But ẹ̀mí mama, ó ní àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀. That's a secret of God that God revealed to his people. Àṣírí wà tí Ọlọ́run yóò fún àwọn tiẹ̀. And that's what you need. To be able to defeat Satan, you must have that secret in you. Ó láti máa gba àṣírí yẹn lọ́wọ́ Ọlọ́run. Because ọ̀tá, ó máa ń dọdẹ ní. The Bible told us about enemies roaming like a wounded lion, seeking for someone to devour. To devour. Is looking for someone to devour person, looking for that person, seeking for it. So only àṣírí yẹn lọ́wọ́ Ọlọ́run. So kí ẹ̀mí mọ́ Ọlọ́run bẹ̀ sí dá. You shall hear the voice behind you. Ó ní wàá gbé ohùn ní lẹ́yìn rẹ. But this is the way. Ọ̀nà kó gbàrẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ rẹ kó ti wọnú àgbákò kó pé àgbákò yẹ kó ti mú ṣùgbọ́n Ọlọ́run fàyọ. Ọ̀pọ̀lọpọ̀ rẹ kó ti wọnú ìdè ṣùgbọ́n Ọlọ́run tó nípa agbára ẹ̀mí mọ́. The Spirit of God is leading them. Don't go there, sit down here, stay here. Gbogbo àwa ọ̀tá wa kábàámọ̀. Like the plan for the king of Israel
where they have planned for him, what ọ̀tá ti gbìmọ̀ fún pé tó bá ti gbàgbé kọjá lẹ́nìí la máa mú ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run á sọ pé kó má gbàgbé kọjá ìgbà tó kò yé wọn mọ́ ní àárín ìgbìmọ̀ òkùnkùn wọn àwọn tó fẹ́ mú they went to ta ló máa ń tú àṣírí who's leaking the secret here, who's what we discuss here, who's telling the king. He said there's nowhere, there's no one, there's a man of God there. Ẹ̀mí arákùnrin ránṣẹ́ Ọlọ́run kọ́ wà bẹ́ẹ̀ ohun tá à ń sọ bí ó máa ń gbọ́ háì máa káìlì máa ṣàyà ẹ bí orúkọ Jésù ìwà agbára ẹ̀mí mọ́ ò bẹ̀rẹ̀ sí ṣàmànà ayé mi, begin to lead my life. Ẹ bí orúkọ Jésù ìwà agbára ẹ̀mí mímọ́, the spirit of the living God bẹ̀rẹ̀ sí fi àkóso ayé mi, begin to lead my life. Begin ṣàkóso ayé àwọn ọmọ mi, begin to lead my life for my children. Bẹ̀rẹ̀ sí darí mi ìkàpà ó ti di tiẹ̀ lónìí wòkò wọ́ọ̀yẹ̀ mi kò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́lì mi kò tó lè mi kẹ́là ṣèkọ̀lì mi kò tẹ̀lé mi kẹ́tẹ̀lẹ̀ wàyílì mi kò tẹ̀lé mi kẹ́tẹ̀lẹ̀ bọ̀ ràpàtúlì mi kẹ́tẹ̀lẹ̀ mi sẹ́tẹ̀lẹ̀ bọ̀ orúkọ Jésù ìwọ agbára ẹ̀ mà bẹ̀ẹ́dọ̀rì àdàrà ràpàtọ́lì mi kẹ́tẹ̀ sọ fún Jésù, the spirit of God begin to lead me. Ẹ pé orúkọ Jésù agbára ẹ̀ mà, the spirit of Jehovah God begin to lead me. The spirit of God begin to lead me. You are barren. Somebody pray that prayer. Open your heart to pray that the spirit of the living God abare mi ma ko be si dari aye masoto to telebo masoto to telebo. Somebody pray in the name of Jesus. Ke mi ma ko wonu se yen wa o ki gbogbo agbára ìgbèkùn ikopoto to te ni brando sikelebo kaba ke ma ko wonu se yen wa ki ohun ọ̀tun ko bẹ̀rẹ̀ dua lórúkọ Jésù Kristi Olúwa wá ẹ̀mí mímọ́ wá alágbára wá o oyè múra gbàdúrà wá ẹ̀mí mímọ́ oyè ọlá gbàdúrà wá alágbára oya ẹ̀mí mímọ́ alágbára gíga o alágbára oya oya sọ fún Jésù lọ́wọ́lọ́wọ́ wá ẹ̀mí mímọ́ wá alágbára bàbá mímọ́ wá ẹ̀mí mímọ́ wá alágbára oya sọ fún Jésù oya wá ẹ̀mí mímọ́ nínú ayé àwọn ẹ̀yẹ wá alágbára ẹ pé orúkọ agbẹ́ ẹ̀ mọ́ sọ̀kalẹ̀ sínú ayé mi. The spirit of God enter into my life. tó bá lè wọlé wá ìdè ajá, you be free from that bondage. tó bá lè wọlé wá, if that spirit of God can able to enter, owó tó nílò in that money that you are looking for, iṣẹ́ tó ń gbàdúrà fún yẹn, ayé ọmọ tó fẹ́ kó iṣẹ́ ọmọ tó fẹ́ kó ṣojú ẹ̀, that blessing of your children that you want to see in your life, abẹ́sí fa ẹ pé orúkọ Jésù ìwà agbára ẹ̀mí mímọ́ ó yá sọ̀kalẹ̀ sínú ayé mi lọ́tọ̀. Come down into my life afresh and new. Ní orúkọ ìwà agbára ẹ̀mí mímọ́ wá sọ̀kalẹ̀ sínú ọ̀nà mi. Ní orúkọ Jésù, as the Lord Pétérù gbòòrò lè ṣe ni. Peter thought he can do it. Ó ọ̀ntìgbà tó bá rẹ̀ lẹ̀ mi kò tẹ̀kẹ̀lì má kàpá. Yòkò tó ní mi kò ṣekùrì mi ṣìyà. Ẹ bí orúkọ Jésù ìwà agbára ẹ̀mí mímọ́ ó yá wọnú ayé mi wá. Ìwà agbára ẹ̀mí mímọ́ wọnú iṣẹ́ mi wá. Ọkàn mi ṣí báyà máa bọ̀ wá. Mo ní pé mi lè ṣeré yó. I've realized I can't do it. Mo ní pé wọ́n ni mo nílò. It's you that I need. It's you that we need to enter into my life. Ìwọ láti wọnú ọ̀nà mi. Ní orúkọ Jésù. Can you lift up voice and begin to pray? Ìwà agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi wá. Ní orúkọ Jésù. Ìwà agbára ẹ̀mí mímọ́ wọnú iṣẹ́ mi wá. Somebody pray it. Yàyàbá kàpàyàbá.
Ikota le meketelebo. La prando siko le mekaba. Ropetu petekata. Lo brago pelega. Le katekaba. Orúkọ dua. Lórúkọ Jésù Kristi. Oluwa wa. I don't know somebody that is here. Makoso, and I will just say it. Beko mura. And orúkọ Jésù, Olúwa sọ̀kalẹ̀ wá. Come down in my life today. Olúwa sọ̀kalẹ̀, mo nílò agbára rẹ láti borí lẹ́nìí. I don't know why you need it. Olúwa sọ̀kalẹ̀ sínú ayé mi. Come down into my life. Olúwa sọ̀kalẹ̀ sínú ọ̀nà mi. Ayé mi ń pè ọ́ lọ́wọ́lọ́wọ́. My life is calling you. Ayé ọmọ mi nílò rẹ sẹ́. Ọmọ yẹn tó lè borí ogun, ó nídìí agbára. Mo ní kò ń ṣe ọ̀rọ̀ ẹnu. It's not ordinary mouth. It's not ordinary word. Ṣùgbọ́n pẹ̀lú agbára Ọlọ́run ni. With the power of the Lord. Somebody lift your voice and begin to pray. Ẹnìkan lánàá gbàdúrà. Àìlì sẹ́ndìyà. Bàtọ́lì mẹ́sẹ̀ndìlẹ̀. Adétòun gbàdúrà. Ìlẹ́bùràdó sẹ̀kẹ̀tẹ̀yàbá. Lẹ̀kẹ̀tẹ̀lì mẹ́kúbradàkàtẹ̀kẹ̀tẹ̀. Ṣètọ́tẹ̀tẹ̀rìbà. Borúkọ Jésù. God, in the name of Jesus, Sheketeliada, Bakundori me ko pelu pete, Borúkọ agbára má sọ̀kalẹ̀ wá sínú ayé mi, Leketoli me kutekete, Vradoka fidu shikaba, Epi orúkọ Jésù agbára má sọ̀kalẹ̀ sínú ọ̀nà mi, calm down my life, Indaya yiketekete, Ripetu keteli me kepe, Mashundori me koteleba, Makobla goblagere, Bekotori me kotoli me kereba, Borúkọ Jésù wá gbà ẹ̀ máa sọ̀kalẹ̀ wá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa nígbà tí agbára ẹ̀ mọ́ bá wọlé ní ohun tó ń dà ọ́ láàmú can able to listen to you and obey. A stranger can only listen to the voice of Jehovah but not your own voice. Àlejò ayé ẹ yẹn ohun Ọlọ́run ló fẹ́ gbọ́ kò ń ṣe ohun tiẹ̀ o. Who are you? Is that not the son of the silver? Tọ́ni pé kẹ́mi èṣù ẹ jáde pé ní sùúrù níbi tó wà yìí stay there. Identify yourself. Paul àwọn mọ̀ báwo ló ṣe mọ̀ Paul wọ́n mọ̀ Paul ordinary Paul. Ohun tó ń gbénu Paul lọ́mọ̀ is the spirit that's in the side of Paul that they knew. Wọ́n mọ̀ Paul gangan ṣùgbọ́n ẹ̀mí tó ń gbénu Paul ló fún Paul ní identity. It's the spirit of God that is going to give you the identity in life. Olùjẹ́ká yé aba ẹ bẹ́ẹ̀ ni kò yẹ pé Paul yẹ gan lọ́mọ̀ Pétérù àwọn mọ̀ án ohun tó ń gbénu Pétérù lọ́mọ̀ o tó wá fún Pétérù ní identity before them. Is the spirit of God that will enter into you. Pastor àwọn ogun kan wà sẹ́ pé ìwọ ọgbọ́n Ọlọ́run fẹ́ sọ di alágbára. Is you that God want to empower tẹ́ pé ìwọ ọgbọ́n wà á gbàdúrà Ọlọ́run lè darí ẹ sẹ́ni tó máa fi àṣẹ sádùá ó máa possible. I'm not saying that so I'm not. Yes, but sometimes God want to build you up to a point in time. No, where on contract àdúrà síta ẹ bá mi gbàdúrà ìwọ gan ò tí gbà jókì lè ń ṣe exercise lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ẹ pé àwọn pastor kan ló máa bẹ gbà pastor gan ò tí èmi gan mi tí gbà tèmi tán. Bẹ́ẹ̀ ni ẹ pé ẹnìkan bẹ ń gbà ẹnìkan somebody is praying for you and it's 24 hours he's just lifting his voice for you. You are deceiving yourself. It's you that God want to empower. Ìwọ gan ló kọ́kọ́ di agbára. Ọlọ́run ọwọ́ lè gbà débi kan kọ́lọ́run wá darí ayé ẹ síbi kan that God is going to lead you to a place láti fi àṣẹ sí like Anna ń gbàdúrà lọ́wọ́ ni kí Eli kó tó wọlé Anna she was praying kí Eli tó fi àṣẹ sí èbí kò sọ pé ó tún di ọ̀mùtí like a drunkard before the man of God wọ́n tún mọ tí yóò ń bí ó ló ti ọ̀rọ̀ ayé mi ká mi lára ni tó ti di ìtìjú ẹ bí orúkọ Jésù. Gbogbo agbára yíndo yamakuta yàrá ọyẹ ma wọlé wá gbogbo ẹ̀mí kẹ́mi tí ń bẹ ní ọ̀nà mi ìwọ agbára ẹ̀ má wọnú ayé mi bẹ̀rẹ̀ sí lè jáde yínda yàrá let the spirit of God mẹtọ́rí mi kọ́ blandẹ́rì makanda yàrá ṣàdọ́rì mi kọ́ mbrakata yàrá somebody pray yẹkẹtọ́rì mi kọ́ delebo sonde bandani mi kọ́ pẹ̀líkata lè rọrí mi kú sẹ́ndùlìyà wàyílì mi kúrì mi káyìlì mi sèrè. Waili mekunda la makunda le mesende kundoli mikuto mukotaya ní orúkọ Jésù ìwọ agbára má wọnú ayé mi wá wọnú ọkàn mi wá gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa gbogbo agbára má gbogbo agbára every power
gbogbo ọfà kọfà, gbogbo every residue kò ràn, ṣùgbọ́n mo ní ìgbà míì ogun míì kò ràn yàn, ṣùgbọ́n fẹ̀rífẹ̀rí ẹ̀ ń bá ayé ẹlòmíì jà, ọfà yẹn kò wọlé ṣùgbọ́n ó ń fi ọ́ bẹ́ẹ̀ ni mo ní ìgbà míì kò ṣe pé ò ní rí fìrìfìrì o, if you are living a life pé ò ní rí, ó ní kò ní borí rẹ ló sọ. It's not like you're not going to pass through things. Ó lè le gaga kí ìjì yẹn kó lágbára gidi gan, ṣùgbọ́n Ọlọ́run sọ pé kò ní borí ẹ ló sọ. Ohun tó promise ẹ nìyẹn o, pé you going to live a life free, pé kò sí nǹkan tó kí ni ò ní touch me, kò ní fọwọ́ kàn mí, irọ́ ni o. Ó lè ṣe díẹ̀ kó fi tìǹtìǹ o, you can push a little bit, but tí wọ́n gan á mọ̀ lára pé nǹkan ń ṣẹlẹ̀, that you know something is going on. But ìlérí tó ṣe fún ọ ni pé ó ní kò ní borí. That's the promise of God. Pé ní ìkẹyìn you are the one that is going to stand. Pé wàá là kankan já. Jésù náà ló sọ bẹ́ẹ̀. Is that not Jesus that said it? In this world you shall see tribulation. Ṣé tribulation ṣe nǹkan gidi? Ẹ là kankan já o. Òun náà ló là kọjá yìí. You are passing through it now. Ṣùgbọ́n ìṣẹ́gun rẹ yóò dé lónìí. Ṣàmì amen. Whatever you are passing through right now, I don't know that area in life. Ohun tó ń là kọjá yẹn. Lórúkọ Jésù, ìṣẹ́gun rẹ yóò dé lónìí. Ayaya makali mesendea. Bukoli adadada. Shetoli mi koplede. Ìṣẹ́gun rẹ yóò dé lónìí. Ohun tó ń là kọjá ní orúkọ Jésù. Your victory will come. Ohun tó ń là kọjá. Ìṣẹ́gun rẹ yóò dé lónìí. Can you say that amen? Orúkọ Jésù. Gbogbo agbára, every power that is holding me down, that is robbing me. Gbogbo agbára nítorí àmàkàtà tí máa ń dènà òde ògo ìkàtàyè mi kò ṣíribo in my life. Father, set it on fire. Open your heart and pray. Lórúkọ Jésù, gbogbo ẹ̀kọ́ta ẹ̀rẹ̀sì wọlé in my life. In the name of Jesus. Thank you, my Father. Thank you, Jesus. In Jesus' name we pray. Let God begin to uproot it this morning. Oluwa besi fatu out of my life. As God begin to uproot it. The certain thing that enemy have planted in our life, that is manifestation, is probably yearly. If some people monthly. The manifestation in the life of some people, when they want to do good things in life, ni bongbonye, ni igiye, you wa mu esu e jade that you produce. That is your turn to be blessed in life. That thing will bring forth its fruit in your life. Every Father begin to uproot it. Whatever the enemy has planted into my life, that is holding me down not to get where I'm supposed to be in life. As the Lord begin to uproot it, every seed of sorrow, every tree of darkness, as the Lord begin to uproot it right now, can you lift your voice and begin to pray? That Lord Jehovah God begin to uproot it. As the Lord begin to uproot it, whatever thing that is not of God in my life, whatever thing that is not of Jehovah God in my life, that have been planted, every spirit of delay, somebody pray, lift your voice and begin to pray. As the Lord begin to uproot it in my life, in your home, in the name of Jesus, ni orúkọ Jésù, Olúwa fàtú, ní orúkọ Jésù, Olúwa fàtú, ní orúkọ Jésù, ay Masaida, ní orúkọ Jésù. As the Lord begin to uproot it, in Jesus' name we pray. Banke, bamike, badua. Every tree that enemy have planted in your life, I want you to pray to God. I want you to lift your voice and tell the Lord. Mi ò pé jìmí lè dàbí júmi, jìmí dàbí júmi. Iko balumba usha telebo. La candele mkombla katele mesia.
Everything that been planted in my life, that did not allow me to produce good fruit, that don't allow my children to produce, that don't allow me to produce good. Oluwa didn't tell you all of me. Arise because of my case, oh God, and begin to uproot it. You don't know why? You can't do it on yourself. You can't do it on your own. You need the power of God to do it for you. Lord Almighty, begin to uproot it in my life. Begin to uproot it in my home. Begin to uproot it in my family. Begin to uproot it in my life, my children. Begin to uproot it in my marriage. Oluwa besi fatu. Ko no leme. Oluwa besi fatu. Ni orúkọ Jésù. Ko no na me. Ni orúkọ Jésù. Oluwa fatu. Ayaya. Shetoriara. Rependelebo. Lekento lekete. As the Lord to begin to uproot it. As you are God begin to uproot it in my life. Somebody pray that prayer. Lord, uproot it. My Father, uproot it in the life of my children. Oluwa fatu. Kodwa yeme. Oluwa fatu. As the Lord. Ye abakata. La katatata. Rapato kata. Rapeto perepete. Lese dara badua ikete kete. Dara badua ikete likete. Repeto perepete. Lekete kete kete. As the Lord to uproot it. Ikete kete. La sentele. Open your heart to prayer. Father, uproot it. Oluwa muku. Ikete kediba. Oluwa muku no yeme. Lekeke perusete. As the Lord to begin to uproot it. Rapata kada. My son to live. In Jesus' name. We pray. As the Lord don't shake your Lord no yeme. Whatever thing that is sort of God. Money alone. God. Cooking shebi. God don't do evil. I want you to know that. Register that in your mind. Register alone. Cooking shebi. God is not an evil person. Never. Alone cooking shebi is the God is light. Whatever thing that's of God, until that thing out of your life, because for you to get to a place that you are going in life. He always draws us back. He always brings delay and deny. Whatever thing that's of God, whatever thing that's of God can never produce anything in your life. Satan has no good things to offer. In him, there's no good thing. It's only in God that you can find good things in life. No, Satan, there's no good thing in him. Whether his work, his ways, the work of sin, the work of Satan, the ways of him can never produce any good thing. It's only the ways of God, the works of God that can produce good things in your life. Why that thing is there? The strangers shall hear my voice, and I shall be frightened out of his place. Wo e kon jáde gbogbo nto ṣiṣẹ́ Ọlọ́run nínú orí ilé mi ní ìrìn àjò mi tí mo rìn ní orúkọ Jésù lórí ìwé ìgbélú tí mo ti ń apply láti jọ́ yìí lórí ọmọ lórí exam yìí tí mo ti ń ṣe láti jọ́ yìí tí mo ń jòdò Olódùmarè ìkẹtẹ́lì mẹ́kẹtẹ́ gbogbo tó ń ṣe ti Ọlọ́run níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní o tó sọ mí di aláìmọ̀ ṣe yìí ní orúkọ Jésù gbogbo tó sọ ẹ́ di aláìmọ̀ ṣe yìí tó ti ń ṣe exam mi láti jọ́ yìí ní dayabakapa lo shondole me send le bon to je ko pass exam yẹn ní orúkọ Jésù. Whatever that of God, I'm talking to somebody right now ní orúkọ Jésù. O ti wà ní ipò tó ti sú ẹ o i kalabasa lekere bele ma sondole me send ba ní orúkọ Jésù. Gbogbo tó ń ṣe ti Ọlọ́run ẹ jáde 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 alabamura ai me siraba ai me sirba saya la prendere. Whatever does of God in my life, come out in Jesus' name. Ní orúkọ Jésù, 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 ní orúkọ Jésù. I am Messiah. Thank you, my daddy. In Jesus' name we pray. I don't know anyone that is here. I want Holy Spirit to have you a flashback. I want you to have a flashback to this. Ẹyẹlé funfun, a white dove. I have a flashback now. Let Holy Spirit remind you. Ẹyẹlé funfun. Èmi ò mọ ohun tó ṣe. I'm not talking about in the spirit now. It's a physical thing now. That in was also involved. Ẹyẹlé funfun, a white dove. That way.
iṣẹ́ kan tó wà tó ń ṣe. I'm not talking about spiritual thing now. Sometimes I begin to think, nah, I was just thinking, why all this sometimes? Maybe, just to, sometimes I do think, I just, you just have to be open, Sometimes I because, okay, Timba Soli, I don't know whether it will, maybe we call your attention. I don't know. I don't know. My own job is come here and sit down. Hallelujah. I told you I don't understand. Maybe it would be able to pick your mind. I don't know. But it's involved. One of my is part of it. It's part of that very thing that you're talking about. And that's where I'm going now. It requires this is what they're going to use part of it. For that thing. But turn around. Now, whether you're able to pick yourself, I don't know whether you are here. That turn things around. What you call Ologo, turn you padà mọ́ lọ́wọ́. What you call that they rob you, whatever they have turned it upside down, let Holy Spirit begin to repair. Oluwa besi tu aye mi se let Holy Spirit begin to repair and begin to renew. La ta 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 ta. Ye kete 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 kete. Bayaka parusata. Somebody pray that prayer in the name of Jesus. Let Holy Spirit begin to repair. Jesus. I Messiah. Holy Spirit of God begin to repair. Oluwa besi tu ona mi se. Bobo to daru mo mi lọ́wọ́. Bobo to daru ma ye mi lọ́wọ́. Ní orúkọ Jésù. Bobo to daru ma iṣẹ́ mi lọ́wọ́. Indaya as Holy Spirit begin to repair. Ohun tó jẹ́ tèmi tó gbà lọ́ mi lọ́wọ́. Indaya baga gbogbo en tó fi èrú gba ìbùkún lọ́wọ́ mi. Somebody pray. Gbogbo en tó fi èrú gba ìbùkún nínú ayé ọmọ mi that have robbed my children. Gbogbo en tó fi èrú gba ìbùkún lórí ayé mi lọ́wọ́lọ́wọ́. Can you pray that prayer? Can you lift your voice and pray in Jesus' name? Our Lord, we pray. I say this thing. I'm trying to ignore is I will say because Kolo still with me. Kolo, and that's what they want to give you. I put in English. What you don't like is that's not good enough. That never complimented. Things that you eat, the forbidden thing. Okay, like they want to give you your forbidden things. Okay, is that okay? So we should obey. Hallelujah. I don't know. And I don't know what it is. I don't know. But I keep on hearing it. It could make sense in it. That forbidden thing. Lórúkọ Jésù. Anyone that want to put deep your hands in any contrary things in life. That want to rob you. You will not fall into the pit. Things that not our own in life, we will not fall into it. Whatever thing that he kapataya we will not do it. We will not do every trap of darkness. Every trap of the wicked one. In the nanimbo shiaya, yayaba to the ediga, yagade mekupele meinde osha. Every trap of the evil one, le katali mekobrada, lo zundom le kotelebo. Every trap of evil one in life of your children, in badeba opata, ikatali mekete, in life of Jimmy,
rapento le miko prada, chateau le miko plede, le frendo sikeleba, le prendo ketelebo, heaven throw it off, ọ̀run yí dànù, ọ̀run yí dànù, ayé ma saida, ayé ni miko plede ya, zondo le miko paru pate, le brendo keperu mekete, le ketele me sondoleba, le sondole meketele, matori me kumblale, chateau le mekeli bokupa. Thank you, my daddy. In Jesus' name, we pray. I don't know how this one get in. Mostly, I don't mean mostly. I don't know how this one get into this. But let light of God shine upon your life. Kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn ní ọ̀nà rẹ gbogbo. Kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn. Kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó, let there be light of God, light of Jehovah God. Shine in the name of Jesus. Thank you, my Father. In Jesus' name, we pray. Call the name of Jesus Christ. Father, arise to help me. Oluwa dide ran mi lọ́wọ́. It's only the help of God that can bring that to that change that you need in life. It's only the help of God that can lead you to where you are going. Oluwa dide ran mi lọ́wọ́. Help me. Oluwa dide ran ayé mi lọ́wọ́. The man was there for 38 years until heaven stepped into his case. For 38 years, it's not a joke. Me ò lókun nu ayé ẹ̀ mọ́. Ó ti lo half a year tán. Ẹ bí orúkọ Jésù. Ó yá. Olúwa dìde ràn mí lọ́wọ́. Oh, masito to. Somebody pray. Leketele me sentelebo. As the Lord dìde kó ràn mí lọ́wọ́ kó fún mi ní ìwé ìgbélu yẹn o. Is that what you are praying for? What you apply títí. Inkata. Is that what you are trusting God? Is that what you are believing God for? Iko to le mekete. Olúwa dìde ràn mí lọ́wọ́. Basata tata. Busola gbàdúrà. Lórúkọ Jésù. Olúwa dìde ràn mí lọ́wọ́. Somebody pray it. Olúwa dìde ràn mí lọ́wọ́. Can you pray that prayer? Ikadaye me kope tu tekele. Sọ fún Jésù kó ràn ọ́ lọ́wọ́. Ràn ọ́ lọ́wọ́ financially. Olúwa ràn mí lọ́wọ́. Ayama patata. Ṣètò le me kopayaba. Orúkọ Jésù dada. Olúwa ràn ayé mi lọ́wọ́. I need your help, oh God. I need your help, oh God. I want to be free. I want my miracle. Somebody prayed. You need that joy to come. Somebody prayed. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ràn ayé mi lọ́wọ́. Ní orúkọ Jésù. Ní tàdá. Oore kó wà. Ìkẹ̀tẹ̀kẹ̀tẹ̀. Lọ́ra gbàdúrà. Lakatekete. Ṣèkẹ̀tẹ̀ yémukapa. Lupendo lebeka. Leketekeleba. Leketelebekelewa. I want to help you. Ìkàtẹ̀yẹmọ́wà. Orúkọ Jésù kó ràn lọ́wọ́. Ìkẹ̀tẹ̀kẹ̀tẹ̀. Ìkàpàtọ́leba. Matoli mepoteleba. Yẹ́rì Messiah. Moko pelipete. Makapatekete. La prende kelebo. Mashikelebo kaba. Open your mouth to pray. Open to decorate a year. That want to set a trap for you. Anyone that want to decorate you. That want to set a trap. They want to decorate as a trap. Ikata. Open to decorate a year. Ikataka fún ìgbèkùn. Ìkẹtẹ́ẹ̀lì mẹ́kẹ̀tẹ̀. Ní orúkọ Jésù. Ayé. Mashika papata. Lẹ́pẹ̀rẹ́dọ̀ kẹ́yà. Lórúkọ Jésù. Àgbà àjíǹde. Ó gbàgbà ẹ̀jẹ̀. Ìkàtẹ́kẹ̀tẹ̀ wọ̀. As the Lord to arise to begin to help you. Orúkọ Jésù. Ẹ má bẹ̀rẹ̀ sí máa yá àwọn ènìyàn lọ́wọ́. Ìní ìdàbàkàbà. Lẹ́kẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀yà. Lórúkọ Jésù. Let you begin to help you. Masindelebo. Masindolebekaba. Ìkàtàyé. Masindolebekaba. Lórúkọ Jésù. Thank you, my Father. Let the Holy Spirit begin to help you. Dìde. Ọlọ́run mi dìde o. Dìde. Ẹlẹ́dàá mi dìde o. Dìde o, kó gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. To myself, you must come to a place of conclusion that you can't do it on your own. Until you realize that quickly, pé kò sí ohun tó lè dá ṣe. And kò sí ohun tó máa gbà tí Ọlọ́run tí tẹ́ pé ohun tó máa fún ẹ lálàáfíà that will give that joy that you need, that will give that progress that you want in life. Ọwọ́ Ọlọ́run nìkan nìyẹn wà. Tó o bá fọwọ́ fà á, ẹlòmíì ti fa nǹkan láyé ẹ̀ tẹ́ pé ọ̀run ò fi fún. Tẹ́ pé inú gbèkùn ló wà. Bẹ́ẹ̀ ni ohun tó Ọlọ́run ò fún yàn
ibi tó ní kó o lọ ẹlòmíì tìjú ló máa mú kó o bẹ̀. Ohun tí Ọlọ́run ò bá fún yàn tí yàn bá lọ fọwọ́ fà Satan also gives too. But what will give you peace and joy and happiness in life, tó máa fún ẹ ní ayọ̀, tó máa fún ẹ ní ìbùkún, it only come from God. Sátánì náà ó lè fún yàn nǹkan, mi sọ kò lè fún yàn. Ṣùgbọ́n ohun tó máa fún ẹ ní ayọ̀ tó ń wá o, tẹ́ pé ò ní kábàámọ̀ lórí ẹ̀, that you will not regret of it, it's only come from God. I will look unto the hill. That must be a conclusion of everyone that is here, of everyone in life. I will look unto the hill where the help can come. The help cometh from the Lord. Ìrànlọ́wọ́ tó bá wà látọwọ́ èèyàn yóò disappoint kẹ́yìn ni. Yóò jà olólè rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni tó bá wà lọ́dọ̀ pastor, if you think your help only come from your pastors, hallelujah. Á jẹ́ kulẹ̀ kẹ́yìn ni. You must only look up to God. No man. Ìrànlọ́wọ́ ọwọ́ Ọlọ́run nìkan ló wà, not in your hand of your wife, not in the hand of your children. Your help cometh from the Lord. Ìrànlọ́wọ́ mi ọwọ́ Ọlọ́run ló wà. Dìde Ọlọ́run mi dìde o. Bàbá dìde. Ẹlẹ́dàá mi dìde o. Ayé ń retí. Dìde o. Kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Ó yá gbàdúrà. Ọlọ́run mi dìde o. Dìde. Ẹlẹ́dàá mi dìde o. Dìde o. Kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Àkókò ẹ̀yìn rẹ ti tó. Àkókò oríire rẹ ti tó láyé. Ó dàn kọ́ lọ́run kó rántí ayé rẹ nìyí. Ó dàn Ọlọ́run kó gbọ́ níjà ní òun sọ. Ó dàn káyé bẹ́ẹ̀ kí Ọlọ́run sẹ́yìn kó bẹ́ẹ̀ yan Ọlọ́run tó ń sìn. Ó yá gbàdúrà. Gbogbo ìṣẹ̀lẹ̀ bínú ilé rẹ̀ kọ́ Ọlọ́run kó yí dànù. Yà. Ó yá o, dìde. Ọlọ́run mi dìde o, ọkọ̀ olùkú mọ́ ọ lórí. Dìde Ẹlẹ́dàá mi dìde o. Dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Ó yá gbàdúrà. Ó yá dìde. Ọlọ́run mi dìde o. Dìde Ẹlẹ́dàá mi dìde. Ọkọ̀ òníkú mọ́ ọ lórí ló sọ. Dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Dìde Ẹlẹ́dàá mi dìde o. Ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ nínú ilé rẹ̀. Dìde Ọlọ́run mi dìde o. Dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde. Ó yá sọ fún Ọlọ́run ńlá dìde. Ọlọ́run mi dìde o. Dìde Ẹlẹ́dàá mi dìde o. Ayọ̀lá dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Lóòótọ́, I've said it earlier on pé mo ní Sátánì fẹ́ fún ọ ní nǹkan tí èèwọ̀ rẹ jẹ́. Mo ṣe kọrin yìí ni mo ń gbọ́ inú etí mi. Ohun tó gbàdúrà fún kó má ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ tó fẹ́ rí. Lóòótọ́ kò yé mi tẹ́lẹ̀. I don't understand it. Nílé ìwọ ṣé ìyẹn ló fẹ́ rò ní àbí àmàlà ló fẹ́ gbé jẹ. Gbogbo ohun tó kọ̀ that you have been praying for pé I don't want to see this in my life. Lórúkọ Jésù ọ̀run yìí dànù fún olómi ṣe àmì dáadáa. Ohun tó gbàgbà mo gbàdúrà kí ilé má ṣẹlẹ̀ fún mi o. Kí lè má ṣẹlẹ̀ nínú ayé mi o. That I will not experience this, that you pray such a thing that I pray, Lord, ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Ọ̀run kò yí dànù lórí ayé yẹn lónìí o. Mo ní ọ̀run kò yí dànù nínú ayé yẹn lónìí o. Ṣàmì dáadáa. Gbogbo tó sọ pé Ọlọ́run má jẹ́ kémi náà rí eléyìí nínú ayé mi. Tó sì jẹ́ bí ẹ̀rù. Lórúkọ Jésù ọ̀run yí dànù. Ṣàmì dáadáa. Nínú ayé rẹ ọ̀run yí dànù. Lórúkọ Jésù ọ̀run yí dànù. Yìí ni àmàkó bẹ̀ kẹsẹ̀ kẹpẹlẹ́ à.
Whatever that you have been praying for, whatever thing that you reject in your life, whatever thing that you say no, bene ayakaka oni sono indeli me ko pataka le prendo shingo le mekete woto jo before mare ikoni me ko tekaba kaka oni sono wana oni sono in the name of Jesus anda tata kapa mango perebeto yaba indayeli masonto tata masiko tolia in the name of Jesus mo gbadua ko lu akodi nítorí ayé. Let God arise because of your life. Let God arise because of your children. Let God arise because of your family. Let God of heaven answer your prayers. Every prayer before the Lord that you want to move forward, that you want to do great. Let God answer you. Let God answer your prayers. Let doors open for your life. Let doors of your miracle open in the name of Jesus. Let God answer in your place of miracle, in the place of miracle that you need, in the place that you have been trusting God for, that you have been believing God. In the name of Jesus, let God restore hope, your hope back to you, your hope back to you. Let God give your life back in the name of Jesus. I, Messiah, let doors open for you. Lato di Lord, gbogbo nto dapo o le ṣe yẹn. Lato di Lord, ibi tó dapo o le dé, ọ̀run kó ṣílẹ̀kùn fún ọ. In the name of Jesus, ilẹ̀kùn kó ṣí. I don't know why you are here. Ọlọ́run tó mọ àìní, that knows why you are here. Lórúkọ Jésù, let it answer to you. Ọlọ́run tó mọ èrò ọkàn rẹ. God that knows your need. Ọba tó mọ àìní rẹ. Lórúkọ Jésù kó down. Let God answer. Let God answer. Say that amen. Ọba tó mọ tó lérò. Ohun tí ọkàn rẹ ń pòǹgbẹ fún. That your heart is crying for. That your heart is yearning for. In the name of Jesus. Let God of heaven give it to you. Oluwa ko down. And Indori Mashirebo. La Panto Lebon. Ilẹ̀kùn ayọ̀ kó ṣí fún ọ. 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 Ojúmọ́ rẹ kó mọ́ bá. Ojúmọ́ rẹ kó mọ́ bá. O ní sunkún. In the name of Jesus. O ní sunkún. Ọwọ́ Olúwa kàn ọ́. Ọwọ́ Olúwa wọ orí. The hand of God locate you. The hand of mercy locate you. In the name of Jesus. The hand of favor locate your life. In the name of Jesus. Oh, you will not cry. In the name of Jesus. The Lord will arise for you. Psalm 4. How long will thou forget me? In the name of Jesus forever. How long will thou hide thy face? The Lord your God will reveal his face to you. Oluwa yóò down. Oluwa yóò down. Oluwa yóò down. Igi rẹ yóò mú èso jáde. Gbogbo ẹ̀mí àgàn ó jáde lára rẹ. Ní orúkọ Jésù lọ jọba. Go and reign. Go and rule. Go and flourish. Àánú kó ṣẹlẹ̀. Ohun àánú kó ṣẹlẹ̀ ní ayé. In the name of Jesus. Go. Ilabayaba. Go and prosper. Go and do it. Ayé rẹ kó nítumọ̀. Ayé rẹ lónìí kó nítumọ̀. In the name of Jesus. Ayé ọmọ rẹ kó nítumọ̀. Àìlèbèkẹ̀tẹ̀. Kó rógùn ẹ lò. Kó rógùn ẹ lò. Lọ lògùn rẹ. In the name of Jesus. Thank you, my Father. Gbogbo àlùpàídà ìyànú ayé ẹ lónìí. Olúwa ṣe wọ́n lọ́ṣẹ́. Ìdáyà gbogbo ẹni tó pa ògo dànù. Ìlì àdá ìlì bùkùpá. Lè sọ́ọ́ndì níbẹ̀tẹ̀. Ìlì mẹ́kọ̀pẹ̀lẹ́à. Ní Olúwa kó mú wa kó lójú ọ̀nà. Thank you, my Father. Go in this blessing of God and return with a testimony. In Jesus' name we pray. Ẹ sọ pé àkókò ayọ̀ mi tó. Now ask God for what you need. Ask God for what you need. Ask God for what you need. Ẹ bèrè ohun tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ bèrè ohun tẹ́ fẹ́ lọ́wọ́ Jésù yìí. Ọba tí máa ń dáhùn àdúrà. Ẹ
ẹ bèrè tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ask God for what you need. Ask God for mo ní ẹ bèrè tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ask God for what you need. Bèrè tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn. Ask God for what you need. Ask God for what you need. Ask God for what you need. Bèrè tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní kó bèrè tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ilẹ̀kùn kó ṣí. Ọ̀nà kó là. Ọ̀nà àbáyọ kó ṣí. Ẹ bèrè ohun tẹ́ fẹ́ lọ́wọ́. Bèrè ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tí máa ń dáhùn ó ní lọ́wọ́. Ohun tó fẹ́ bèrè ó ní lọ́wọ́. He has it. Bèrè ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tí máa ń dáhùn àdúrà kó dá ẹ lóhùn. O ti ń bèrè láti jọ ìgbà lónìí. Receive today. Orúkọ fún ọ. In the name of Jesus. Receive it now. Receive it now. Receive it now. Gbà. Àánú kó mú lé ọ lọ́wọ́. Orí ọ̀fẹ́ kó gbé fún ọ. Ìdáyà màkúdàgàyà àndàlẹ̀mẹ̀sẹ̀ndẹ̀. Le prendo sikelebo. Go in this blessing of the Lord and return with a great testimony. Bẹ́ẹ̀ ni ó rí fún ọ. Mo ní bẹ́ẹ̀ ni ó rí. Bó o ṣe sọ bí kò rí bẹ́ẹ̀. Bó o ṣe béèrè kó o gbà bẹ́ẹ̀. Olè ò ní jà ọ́ mọ́. You will not be robbed of it. Ìyanu náà ṣẹlẹ̀. Let heaven position you to that place. Let heaven position your helpers to you. Olùrànlọ́wọ́ kó wá kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. In Jesus' name, our King we pray. Amen. Can I hear that? Amen. 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 In Jesus' name. Jesus said to Mary and Martha, if you believe, tó bá gbàgbọ́, what makes a man to see the glory of God is when you believe. Èèyàn lè rí ìyanu láì kó gbàgbọ́. Jesus, I believe, do you believe? Why is he asking them? He has the authority. Believe open doors for God's miracle to manifest in your life. So you must believe. Má kàn gbàdúrà lórí ahọ́n, mo ti gbà. Gbàgbọ́ pé ohun tí mo sọ fún Ọlọ́run yẹn, pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ó ṣe inú ayé mi. So sometimes we do pray, but we don't really believe it. Because whether you are used to prayer is part of it, but the believing thing is not yet there. If you believe, you will see it, and it's coming. In Jesus' name we pray. Amen. And also let us put in mind this Friday, I think this Friday on the 29th, yes, on the 27th, this very Friday, I'm personally inviting you to 3450 Laurel Fort Meade Road. That we're going to have a praise night on that very day. Truly, it's going to be live. We're going to put it live. But if you're in the area, there's no problem of you coming to come and just come and praise God. On that. But by 7 p.m. So we come together to lift our voice before God and just to give our praise to Jehovah God. So we have ministers of God that is coming. Just that day is just for singing and giving praise to God. And you see the Lord will do great things in your life in Jesus' name. And great things will happen in your life in the name of Jesus. Hallelujah. Praise the Lord. And what else again? And also our outreach, we don't have to be, there's nothing time. There's nothing time. Our outreach out there. Where is this person is calling? This person nowhere is still here. The outreach, I've told us two in any country, 2 in any village, two, starting with 2. Don't that just any place, any village where God wants us to do it. And also I've been saying in New York, we have been talking about New York. See, if somebody is in New York, somebody already mentioned that if anyone is in New York, let's get together and see what is going to happen. I know the Lord Jehovah God will do great things in our life. Anyone trusting God for the fruit of the womb, I pray for you. Let Jehovah God remember you. And God remember Anna. The Bible also says, the Lord remember Rachel. The Lord remember, the Lord that remember Anna, the Lord will remember you. In the name of Jesus. The Lord that remember Elizabeth, that God, Ọlọ́run tó rántí Elizabeth, tó ti rántí Sarah, Olúwa sọ pé Olúwa rántí ẹ̀,
ó ní Olúwa rántí ẹ̀, Olúwa rántí ẹ̀, Olúwa yóò rántí rẹ̀. Ìwọ aláboyún yẹn, Olúwa yóò rántí ẹ̀. Aláboyún, a pregnant woman, wàá yè, wàá yè, wàá yè. Ìrankíran ò ní ṣẹ lórí rẹ, kò ní ṣẹ lórí ọmọ rẹ o, kò ní ṣẹ o. Ìrankíran ò ní ṣẹ. Gbogbo ọmọ tó yẹ kó ti lọ́kọ, ẹ lọ lọ́kọ o. Gbogbo ọmọ tó yẹ kó ti láya, ẹ lọ ní aya o. Ilẹ̀kùn yẹ kó ṣí sílẹ̀, wàá rí gbẹ́jọ́ láyé, bẹ́ẹ̀ là á rí. In Jesus' name we pray. Amen, 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 amen. Hallelujah, hallelujah. Thank you for being here. God bless you. See you later on. And also make sure Sunday, give your worship and your service before the Lord. God bless you. Bye-bye.